ni ẹ fi wọ́n lẹ̀ ẹ má dán lóhùn ẹ fi wọ́n lẹ̀ ẹ kò gbọ́dọ̀ dá wọn lóhùn àìdá wọn lóhùn ọlọ́run wá gbìjà wọn ẹnì kan ò kú bàbá àyàkáde owó ṣẹlẹ̀ sí ẹnì kan ò sọ̀rọ̀ tí yóò dá sára ní mahad àyàkáde owó fi àdéhùn kan bàbá òní ẹ fi lẹ̀ ẹ má sọ nǹkan kan fún ẹ fi lẹ̀ ẹ sì gbọ́dọ̀ dá lóhùn eléyìí ó mú ní mọ̀ pé ẹni ọlọ́run ọba ni bàbá ní mahad ẹni ọlọ́run tó ṣe pé gbogbo ìgbésí ayé wọn ó ní wọ́n ṣe ti ọlọ́run wa ṣe ti wọn. Ànábì sallallahu alayhi wa sallam ó ní ẹni tó bá ilé gbógun ti ọ̀rẹ́ ẹ̀hún kan ààyò òhun tó bá ilé gbógun tì í tó ṣe pé ìsọ́sọ́ ní sọ fún un faqad adantuhu bil haqq èmi gan ni màá bàjá ó tí ò bá mọ sọ̀rọ̀ kankan èmi ní bàjá. Ànábì ni ẹ fi ilẹ̀ ọlọ́run wa sọ pé ẹ fi ilẹ̀ èmi tí ń bàjá ni wọ́n bá ààyò mi jà èmi tí ń bọ ọjà ni tòkílẹ̀ àwọn máa ṣe náà fi máa di àyù ọlọ́run ó ní wala yazalu al-abd yataqarrabu ilayya bi shay'in ahabbu ilayya mimma aftaratu alayhi. tó etí ẹ̀ fi máa súnmọ́ náà ọ̀pọ̀ tó yẹ máa fi di àyù ọlọ́run tí àwọn máa dùn fi di àyù ọlọ́run ni pé àwọn ọ̀rẹ́ yan ọlọ́run bàbá òkè ń fọwọ́ kékeré mu bàbá òkè ń fi ọwọ́ kékeré mu àwọn ọ̀rẹ́ yẹn wọn ó pé Ànábì sallallahu alayhi wa sallam ó ní wa ma zala al-abdu yataqarrabu ilayya bin-nawafil hatta uhibba. ìgbà tó yẹ bá ṣe nǹkan ọ̀rẹ́ yẹn tán yóò tún wá mú náfìlà yóò gbèsè pọ̀ ọ̀rẹ́ yẹn tó pé yóò tún wá lákòólé kan rẹ̀ gẹ́gẹ́ bó ṣe lákòólé kan ọ̀rẹ́ yẹn. bàbá ní mahad wọn a máa san gbèsè àdúrà bàbá ò ní àdúrà mi tí ìráyè ṣe ní kíní bàbá wọn máa san gbèsè rẹ̀ láti ìgbà tí wọ́n ti bí àwa èmi ò rí gbà tí aago mẹ́ta òru lù bá wà lórí bẹ́ẹ̀dì rí aago mẹ́ta òní tìlù tí wọ́n ti jí tí wọ́n máa bí ọlọ́run tí wọ́n máa ṣe àdúrà àwọn nawafil bàbá ò fọwọ́ kékeré mu ìgbà wàá fọwọ́ kékeré mu àdéhùn ọlọ́run tó bàbá ṣe fún àwọn bẹ́ẹ̀ ó wá ń ṣẹlẹ̀ sí wọn. Ànábì sallallahu alayhi wa sallam ó ní wa ma zala al-abd yataqarrabu ilayya bin-nawafil hatta uhibba. èyí ó máa súnmọ́ ọlọ́run pẹ̀lú àwọn nawafil tí fi nífẹ̀ẹ́ ẹrú náà fa idha ahbabtuhu tí ma ti wá nífẹ̀ẹ́ ẹrú yìí kuntu sam'ahu alladhi yasma'u bihi etí tó fi ń gbọ́rọ̀ yẹn ìwà di etí ẹ̀ tó fi ń gbọ́rọ̀ tó ṣe pé àwọn nǹkan abú tí máa wọnú etí kápò ní wọnú etí ń tì wa basarahu alladhi yubsiru bihi àti ojú tó ṣe pé ó fi ń rìnà wa yadahu allati yabtishu biha ọwọ́ tó fi ń gbà nǹkan mú ọlọ́run lòun ó di tó ṣe pé kò ní gbà nǹkan bú mú láyé. Ànábì sallallahu alayhi wa sallam ó ní wa rijlahu allati yamshi alayha ẹsẹ̀ rẹ̀ gẹ́ kò ní rìn lọ bí bídíà ẹsẹ̀ rẹ̀ kò ní rìn lọ bí ibi tó náà bó fẹ́ nítorí wọn bá fẹ́ ni ó máa ṣe kò tún wá mọ́ bẹ́ẹ̀ o Ànábì sallallahu alayhi wa sallam ó ní wala sa'alani abdi a'taytuhu tó bá ilé bẹ́ẹ̀ nǹkan lọ́wọ́ mi òun ó ṣe fún un ló jẹ́ pé bàbá mahad tí wọ́n bá ṣàdúrà fún yẹn ọlọ́run máa gbàdúrà wọn ọlọ́run máa gbàdúrà wọn pọ̀ gẹ́ bákan náà wọ́n láyé ní sàádà ní làwọn ìdánilẹ̀ tí ó bá ilé wá sọ nípa kankan lọ́dọ̀ mi màá sọ níbi ìkíní náà lára àdúrà àti wọ́n tẹ́lẹ̀ tí àtàkùn náà bá gbà òun náà ni máa dìde àrọ́bí lára àwọn tó tẹ́lẹ̀ àwọn sọ níbẹ̀ òun náà ni pé kẹ́yìn àwọn ọmọ bàjẹ́ ẹ̀yin bàbá ò sì bàjẹ́ ẹ̀yin bàbá ò bàjẹ́ àìbàjẹ́ ẹ̀yin wọn àti ìrìnlẹ́jọ́ tí wọ́n ṣàìsí wàfáàtú sheikh ikú bàbá ní mahad kú ní ọjọ́ Sunday 15 Sha'ban ọdún 1428 ìjìrà oníwà mahad kú tó ṣe déédéé 26 August 2007 ndéédé bí abí aago mẹ́ta àbí tó ti rìn ní wọ́n ṣàìsí. Abájá mahad ara àdúrà tí wọ́n ṣe ni pé kọ́lọ̀ méjì kẹ́yìn àwọn ó bàjẹ́ kọ́lọ̀ méjì kẹ́yìn àwọn orí bálabàlá ọlọ́run bá sì gbàdúrà wọn láyé ọlọ́run bá gbàdúrà wọn gbà wọn lọ́tàn. bàbá ṣàìsí kò tó 3 hours tí wọ́n ṣàìsí tá a fi tó wọn lò sáré. òkú èèyàn wo ẹjọ́ tóbi báwọn ní máa rí báwọn. tí ìbá tó wá ń sọ pé kíní àní
àdàdálẹ̀ ni èyí lè máa sọ